ìwọ tí o bá ní ọmọ kékeré lọ́wọ́, ẹ̀yin lovers mi, ẹ̀yin fans mi tẹ́ mọ̀ pé o máa kọ Yorùbá ni ẹ́, tó mọ̀ pé o máa kọ Yorùbá ni ẹ́, tó bá mọ̀ pé o máa kọ Yorùbá ni ẹ́ lọ ṣiṣẹ́ yìí. Tó bá ṣe fún ara ẹ̀, mi bẹ́ẹ̀ kó ṣe fún ara ẹ̀ o, because bó ṣùgbọ́n etí ẹ̀ ti di, etí ẹlòmíì ti di, mi ò bẹ́ẹ̀ kó ṣe fún ara ẹ̀ rárá. Má ṣe fún ara ẹ̀, bọ̀ ti ṣe fún ọmọ ẹ̀. Ọmọ ìyá mi, ṣé ọmọ inú ọmọ ìyá ẹ̀, ṣé ọmọ inú ọmọ ìyá ẹ̀. Nígbà míì wà wá sọ fún ọmọ ẹ̀ pé kó lọ ṣe holiday lọ́dọ̀ ọmọ ìyá ọmọ àbúrò ẹ̀ àbí ẹ̀gbọ́n ẹ̀. Á lè gbé nǹkan fún jẹ, á lẹ̀ nǹkan mọ́nú, á lè pé ọmọ ẹ̀ ó ń fò lóru, ó ń fò lọ́sàn-án. Ṣé o ti rí? Báwọn ẹ̀ kò ṣe, báwọn kò ṣe, wá kàn rí pé ọmọ ẹ̀ ó ti gbé, ó ti àwọn nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀, àìsàn tó ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ ṣẹlẹ̀, ó bẹ̀ sí ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀. Nǹkan tó yẹ kó wà nínú ọmọ ẹ̀ ó wà nínú ọmọ ẹ̀. Ṣé ó kàn mí ni? Kò kàn mí náà. Bá ti lè kọ́ nǹkan àwọn ọkàn yìí, àwọn ọkàn táwa tẹ́lòmíì fi ń jẹun ni, tẹ́lòmíì fi ń jẹun, òun ni mo mú sílẹ̀ fún ẹ lọ́fẹ̀ẹ́ lófin yẹn lọ. Abẹ́rẹ́dòmíì ìdìrín míì alánú gbàgà. Àwọn ẹlòmíì ti pè mí láti àbúrò tó mẹ́sì sọ̀rọ̀ sí mi anyhow. Kí ni part wọ lórílẹ̀-èdè Nàìjíríà? Kí ni part wọ lórílẹ̀-èdè nílẹ̀ Yorùbá? Kí ni wọ́n ṣe láti ran ẹlòmíì lọ́wọ́? O tó rẹ́ ẹlòmíì tó ń ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́, wọ́n tó criticize ẹni yẹn. Tó bá ṣọ́ra, tẹ bá pè mí, màá bu èpè fún yín ni o. Don't ever do that. Don't do that. Ọlọ́run tó rán mi iṣẹ́ kò mọ̀ pé iṣẹ́ tó rán mi ò fẹ́ stop ẹ̀. Don't do that. Ọmọ ìyá mi torí pé kò pè mí pé kí n bá ẹ ṣe, mi ò torí pé mo máa pè mí kí n bá ẹ ṣe. What you need to do ìrì, o lè pe àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ẹ̀ kó bá ẹ ṣe. Mo ti kọ́ online now, you don't need, mi pè ẹ́. Ẹ wo àwọn iṣẹ́ eléyìí sí investment iṣẹ́ yìí ní investment abroad mi fáwọn àwọn ẹni tó ràn mí lọ́wọ́, àwọn ẹni tó ràn mí lọ́wọ́ tó send kan sí mi, fẹ́ send ẹ̀ sí wọn ni mi ti resend awájẹ́ tiẹ̀. Àìsẹ́ tí ó yẹ kí send láti kí ní sí àwọn kéré kan yẹ kí mo tẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀wọ̀n yàn láti send mi resend. Àwọn eléyìí sí àwọn tó ràn mí lọ́wọ́ tó send kan sí mi, fẹ́ send àwọn eléyìí sí. So ọmọ ìyá mi ṣe kan fún alára ẹ̀. So kí ló máa lọ ṣe fún bóyá wọ́n gbé kan sínú oúnjẹ kó ba lè máa rí nǹkan tó bá gbé sínú oúnjẹ fún ẹ, àbí kí ọmọ yẹn bá lè rí kẹrù bá lè bá kó má jẹ́. Ó máa ṣe fún oúnjẹ jàlá náà wàá le. Kí ló máa lọ sí, báwo lọ fẹ́ ṣe? Wà lọ wá ọmọ nílé kan wọ́gẹ̀kọ̀. Ó bá ti wá ọmọ ìyá mi, kí ló máa ṣe? Wàá mú wọ́gẹ̀kọ̀ yẹn, o lè pa á, wàá fi ìkódẹ wàá fi ha lẹ́nu, wàá ti bọ̀ wá wọlé, wàá ti bọ̀ láti dì wá wọlé, wàá ti bọ̀ láti dì wá ti wọlé. Ọmọ ìyá mi, wàá gbé sínú apẹ, wàá mú ẹyọ atare 9 wàá kó lé lórí, àbí kò tí bọ̀ lẹ́nu náà again, o lè tí bọ̀ lẹ́nu, o kò lè lórí nínú apẹ yẹn. Wàá mú owó ẹyọ kan wàá mú sí lẹ́gbẹ̀ẹ́, wàá jó bá ti wá jó tán. Ṣé rí kí ní iṣẹ́ yẹn èèyàn kan lè lò, èèyàn 2 mẹ́ta lè lò. Bó bá jẹ́ ọmọ kékeré èèyàn 2 mẹ́ta, bó bá kẹ́ ẹ̀yà àgbàlagbà nìkan, àgbàlagbà ìwọ nìkan ló máa lò. Bá pè mí èsì mi nìkan máa lò, máa ṣe tàwọn ọmọ mi lọ́tọ̀, máa ṣe tìyàwó mi lọ́tọ̀. Bọ̀ bóyá àwọn ọmọ mi bá pé 2 mẹ́ta, wọ́n lè dá lo ẹyọ kan yẹn, wọ́n á fi sí gbẹ́rẹ́ sí wọn lójú báyìí ni, wọ́n á fi sí gbẹ́rẹ́ ẹyọ kan bí dáṣọ̀ òtítọ́ sójú ojú. Báyìí pé àgbàlagbà ni wọ́n á fi sí gbẹ́rẹ́ ẹyọ kan bí, wọ́n á fi sí gbẹ́rẹ́ yípo ọwọ́. Kò sì jẹ́ nìyẹn ọmọ ìyá mi. Ní àwọn èkó má ṣe báwọn èkó ṣe, o ti rí orí kan fà, o tún wá. Ẹ̀yin tó pè mí láti overs tẹni kí n máa bá yín consult fún àti Nàìjíríà. Mi ò consult fún yàn lọ́fẹ̀ẹ́ o, mi ò consult fún yàn lọ́fẹ̀ẹ́. Tó bá fẹ́ wá consult lẹ́dọ̀ mi, mo wẹ̀ dání. Ìkọ́ ẹ láìkè kànfẹ́ ọmọ Yorùbá, ẹ láìkè kànfẹ́. Ibo ẹ bá pè mí bẹ́ẹ̀ rí, Hausa ẹ bá pè mí bẹ́ẹ̀ rí, ẹ̀yin ló kọ́ ní láìkè kànfẹ́. Gbogbo ẹ̀ ti rí kànfẹ́ lọ́rùn láì tó wà kan ṣé o gbà kí n ṣiṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni. Bó wá jọ.